Ẹ̀yin èèyàn wa, ǹbí kọ́lọ́run gbà wá ni níbi tí ọ̀rọ̀ wa dé dúró báyìí o. Gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ṣe lọ tí wọ́n bọ̀ wọ́n ní gbogbo ohun tó ń dán mà kọ́ ni wúrà. Ẹ jẹ́ n ṣáá wò ó kí n já yín sí bó ṣe ṣẹlẹ̀ láàrin Shanko Rasheed Àtàndá tí gbogbo ayé mọ̀ wípé gbajúgbajà olórin fújì ni, bó ṣe ṣẹlẹ̀ láàrin òun ìyàwó pẹ̀lú ọmọ rẹ̀ tó dolóògbé. Ẹ wá nǹkan fìdílé kí n gbé yín rin ìrìnàjò ọ̀hún kí n máa ṣe àlàyé àti ìyànnàná ọ̀rọ̀ ọ̀hún fún yín. Gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́ níbi ọjọ́ mélòó kan sẹ́yìn wípé ọmọ rẹ̀ ọmọ ọdún 12 Jamaldeen Àtàndá pé ọmọ yìí dágbére fáyé, ṣùgbọ́n ìyàwó Shanko Rasheed ti wá jáde tán báyìí o. Ó ti bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé bí ọ̀rọ̀ ṣe jẹ́ láàrin òun pẹ̀lú ọkọ rẹ̀ ní àsìkò tí ọmọ yìí tó ṣì wà nílé ayé. Gẹ́gẹ́ bí àlàyé tí ọmọbìnrin yìí ṣe ni o, ṣẹ mọ̀ pé wọ́n ní agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni. Gẹ́gẹ́ bí àlàyé tí arábìnrin yìí ṣe, ó ní àsìkò tí ọmọ òun wà láyé, òun ni Shanko Rasheed ló ti kọ òun àti àwọn ọmọ òun sílẹ̀ tí kò sì yà sí àwọn. Ó ní kó tó di àsìkò tí kò yà sáwọn mọ́, ó ní àlùpàmákù òun ló máa ń fi tòun ṣe ní gbogbo ìgbà. Ìyá ọlọ́mọ mẹ́ta yìí ló wá fi ẹ̀sùn kan Shanko wípé ó ti ní ìgbà kan rí tí owó ilé àwọn ti due tí àwọn sì ń wá owó lọ́tùn lósì. Ó ní Shanko bá pè pé kóun lọ rèé yáwó, tóun bá ti yáwó tán káwọn fi yanjú ẹ̀, kó má worry àwọn ó san án padà. Ó ní báwọn ṣe yáwó yìí ṣàdédé, òun ni Shanko Rasheed ló gbé owó ọ̀hún, òun ló bá fẹsẹ̀ fẹ́ ẹ, ló gbé owó sálọ o, tó dẹ̀ fi òun àti àwọn ọmọ òun sílẹ̀ káwọn jọ máa ráre ayé kiri. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ọmọbìnrin yìí wá ṣe lálàyé nínú àwọn àlàyé tó ń ṣe, ó ní láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ òun ni Shanko Rasheed òun ló ti máa ń fi òun ṣe punching bag tí lílù sì máa ń pọ̀ lọ́tùn àti lúlù lósì. Ó ní lúlù yìí gan náà ló fẹ́ dàbí ẹni wípé ó tún ran ọmọ àwọn tó jáde láyé yìí, òun ló tún ran ikú ọmọ òun lọ́wọ́ o. Ó ní òun ní ìjàmbá ọkọ̀ ní ọjọ́ 11 oṣù kẹwàá October 11 tí ó jẹ́ wípé ìjàmbá ọkọ̀ yìí ó gba ẹsẹ̀ lọ́wọ́ òun tó dẹ̀ jẹ́ wípé òun kò lè jáde lọ rèé ṣiṣẹ́ o. Ó ní ọjọ́ 25 October 26 òun ni wọ́n ní Shanko Rasheed wọlé wá tí òun sì bi léèrè wípé owó tí àwọn ó fi tọ́jú òun náà ni kí arákùnrin ọ̀hún kó wá, ṣùgbọ́n ní Shanko Rasheed tutọ́ sókè báyìí ńṣe ló fojú gbà á, tó dẹ̀ jẹ́ wípé gbogbo àsìkò tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ yìí, ó ní ẹni tó nílé ti fún àwọn níwèé wípé kí àwọn ó jáde kúrò nínú ilé o. Ó ní gbogbo ọ̀rọ̀ yìí lòun ṣàlàyé fún ọkọ òun tó jẹ́ Shanko Rasheed tí kò dẹ̀ fi etí ibẹ̀ gbọ́rọ̀. Ó ní ìbínú ló fi jáde kúrò nínú ilé ní ọjọ́ yìí tí kò dẹ̀ tíì padà wálé o. Òun tún pè é, ó tún ní kóun má worry, kóun tó wá owó yá. Òun tún yá owó yìí bákan náà, tó dẹ̀ jẹ́ pé lẹ́yìn tí ó ti abandon tó ti fi òun àti àwọn ọmọ sílẹ̀ yìí, lòun ti bẹ̀rẹ̀ sí ní kó pá láàrin òun àti àwọn ọmọ òun o. Ó ní nígbà tí àsìkò tí wọ́n fún àwọn tó wípé onílé ní kí àwọn jáde nínú ilé, òun ló fà á tí àwọn fi gba inú ilé ìjọsìn kan lọ, church, tí òun àti Jamal pẹ̀lú àwọn ọmọ òun tí àwọn bẹ̀rẹ̀ sí ní sùn. Ó ní Shanko Rasheed ṣe débi wípé kò fún òun ní náírà kan fún owó ilé ìwé àwọn ọmọ bóun ṣe bẹ́ẹ̀ tó. Ó ní kò fi etí ibẹ̀ gbọ́ràn o. Lẹ́yìn ọ̀rẹyìn ni arábìnrin yìí ní wípé àìsàn ńlá kan kọlu Jamal, tó jẹ́ wípé orí àìsàn yìí náà ni Jamal wà tí òun sì ń pè é wípé owó tí àwọn fi tọ́jú ọmọ òun dà. Ó ní kò kọ́kọ́ yà sí òun pé kó lérò pé irọ́ òun lòun pa pé ó rẹ Jamaldeen. Ó ní lẹ́yìn ọ̀rẹyìn ni wá tún wò pé èló lowó tí wọ́n ní kí àwọn ó san 150,000 naira, ṣùgbọ́n ó fi ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta 60k òun ló fi ránṣẹ́ sí òun nínú owó tí wọ́n ní kí àwọn ó san. Ṣùgbọ́n ó ní wípé kàkà kí ọmọ olóore jìn sí kòtò, mọ̀nàmọ́ná ó ṣiṣẹ́ ìyanu. Ó lóun rí aláàánú kan tí ó ràn òun lọ́wọ́ láti san owó ọ̀hún tí àwọn sì lè fi gbé ọmọ òun kúrò ní ilé ìwòsàn ọ̀hún tí àwọn tún gbé lọ sí ilé ìwòsàn míì. Ó ní bóun ṣe ń pe Shanko Rasheed tóun sọ fún un ló ń sọ wípé kò sí ohun tó kàn òun bẹ́ẹ̀ o, kò sí èyí tó kàn òun bẹ́ẹ̀, lọ́tùn lósì ló ń pariwo. Ó wá ní pé ní gbogbo àsìkò tí ọkọ òun Shanko Rasheed máa ń na òun yìí, wípé Jamal nìkan ni ẹni tí ó jẹ́ ọ̀rẹ́ àtàtà tóun máa ń rí, wípé tóun bá ti jẹ ìyà tán tí òun tó mu omi sí i ni Jamal máa wá bá òun tí yóò sì wà mọ́ òun, tí yóò so mọ́ òun dúndún, tí yóò sì máa fún òun ní àwọn ọ̀rọ̀ ìtùnú. Wọ́n ní kété tí wọ́n fi Jamal sílẹ̀ ní ilé ìwòsàn kan tí wọ́n gbé lọ sí ilé ìwòsàn míì, òun ni àìsàn yẹn ti bẹ̀rẹ̀ sí ní pọ̀ ju tí àwọn lérò lọ o. Kó wá tó di wípé wọ́n ní Shanko Rasheed dé tí ó sì ní ó fa àdá yọ pẹ̀lú ìbọn wípé dídán ni kí òun ó pa òun àbí kóun ó bẹ́ òun sí ọ̀nà igba. Ó ní àwọn tí wọ́n wà ńbẹ̀ ni wọ́n sáré súgbà òun tí wọ́n sì fi
fi ọpọlọ ráásù Shanko Rasheed kóun bá lè ríbi sá lọ kí wọ́n bá gba ẹ̀mí lẹ́nu òun torí ẹ̀sùn tó fi ń kàn òun ni wípé òun ni òun pa Jamal tí ó jẹ́ ọmọ àwọn méjèèjì tí àwọn jọ jùmọ̀ bí. Ó wá ní wípé ẹ̀yin aráyé ẹ wá gbọ́ o, báwo ló ṣe ṣeé ṣe fóun kí òun pa ọmọ tí òun fi ọwọ́ ara òun bí, tí òun fi inú ara òun gbé fún oṣù 9. Wọ́n ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ṣe yé ń lọ ni Shanko Rasheed bẹ̀rẹ̀ sí ní bínú, ṣùgbọ́n ọmọbìnrin yìí ní wípé àwọn ọ̀rọ̀ àròkànsí ìfẹ́kún àsọ̀ǹdákẹ́ yìí òun ló fà á tí Jamaldeen tí ó ṣe wà depressed tó dẹ̀ jẹ́ pé nǹkan yìí náà òun ló túbọ̀ ran àìsàn tó ń ṣe ọmọ òun lọ́wọ́. Ó wá ní ilé tí àwọn sì kọ́kọ́ gbé pé nípa bí Shanko ṣe máa ń fi àdá lé òun kiri yìí òun ló fà á tí ẹni tó nílé ìyẹn landlord tí ó fi ní kí àwọn kọ́kọ́ kúrò nínú ilé wípé ẹ má wá para yín sínú ilé òun. Ọ̀rọ̀ pọ̀ nínú òwe kọ́bọ̀ ṣùgbọ́n àsìkò tí wọ́n ké sí ẹni tí ó jẹ́ Shanko Rasheed kí wọ́n bá lè gbọ́ lẹ́nu tiẹ̀ náà gẹ́gẹ́ bíi pé kí wọ́n lè mú ìròyìn yẹn kí ó lè ṣe rẹ́gírẹ́gí títí di àsìkò tí ẹ fi ń gbọ́ wa yìí. Shanko Rasheed kò tíì sọ nǹkan kan, bẹ́ẹ̀ ni kò tíì bá àwọn oníròyìn tàbí àwọn akọ̀ròyìn sọ nǹkan kan títí di sáà yìí, ṣùgbọ́n tí ìyàwó sọ òun la ní ká mú wá fún yín yẹn. Òun náà láti já sí yín létí, wọn bá wà kí n fẹ́ kí etí yín di bó bá ṣe ń lọ jákèjádò ní ìgboro ayé. Ní kété tí Shanko Rasheed Àtàndá tó bá ti sọ̀rọ̀, a máa mú wá sétí gbọ̀ yín kẹ́yìn náà bá lè gbọ́ ohun tó sọ, ká wá gbé méjèèjì yẹ̀wò láàrin ara wọn ká mọ ibi tí òótọ́ ti wá àti ibi tí kùdìẹ̀kudiẹ tí yóò ti wá láàrin àwọn. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.